ọ̀pá gbóngbó ewúrẹ́ ayẹ̀rẹ̀yẹ̀rẹ̀ àkẹ́ adífá fún Ọ̀rúnmìlà ńjọ́ tí fọ́ọ̀mù garùn wọlá ọlọ́lá wọn ni ọlá fákì ikú ọlá akẹ́ ò lè rún káyé sẹ̀kẹ́ méjèèjì kágun pẹ́ nítorí ẹwẹ́ ẹlẹ́wẹ́ oníǹkan ló ní nǹkan ẹ̀. kábíyèsí. mo ti rìn káàkiri mo ti gbé ọ̀pọ̀lọpọ̀ wá sórí ètò yìí lórí Gbẹ́ngà Adébóyè ẹ wá wò ó oníǹkan là á sì jẹ́ ọ̀sẹ̀ o. bẹ́ẹ̀ni. kò sẹ́ni tó lè máa pọ̀n bí ọlọ́mọ bí ẹni tó bí ọmọ ẹ̀ ní ọmọ ibi tí ó kọrí sí torí ẹ̀jẹ̀ bàbá ẹ̀jẹ̀ ìyá àtọmọ yóò máa rùn kára wọn ni. bẹ́ẹ̀ni. mo kí n sì kó àwùsí mo kí n sì ìdùrọ̀mọ̀ àwùsẹ̀ mẹ́rẹ̀ẹ́tẹ́lú mẹ́sà kárùbà mẹ́rẹ̀ẹ́tẹ́lú ọwọ́ràn mi ojúmọ́ ti máa wálé ayé lẹ́nìí láti bí oṣù bíi mẹ́jọ òní mo ti ń lé ẹni tẹ́ ń wó lẹ́gbẹ̀ẹ́ mi káàkiri ṣùgbọ́n tí wọ́n sọ fún mi ń kọ̀kọ̀ mo fẹ́ sọ gbangba wọ́n ń ṣètò ìdìbò lọ nípínlẹ̀ Ọ̀ṣun wọ́n sì jẹ́ ọ̀kan gbòógì nínú ìkàn ní olóṣèlú nípínlẹ̀ Ọ̀ṣun mo ní ṣe òṣèlú ni wọ́n á jẹ́ kó dá mi lóhùn ní Ìbàdàn àbọ̀ fẹ́ gbàgbé àti máa ṣe bọ̀ wá ni. ẹ jẹ́ kí àwọn oníbọ̀ọ̀dá ẹ má bínú tí n bá ti yanjú ẹ̀ tán wọ́n yọjú sí yín n bá sì dìbò tán n bá lọ́wọ́ ṣe ibi tí ọ́fíìsì Ọlọ́run ní kí wọ́n wọlé. Olúwa ṣeun. Máyọ̀wá Adébóyè lélẹ́yìí mo ti lo Ṣeun Adébóyè the Adébóyè's míì lóríṣiríṣi náà á tún pàdé wọn ṣùgbọ́n ẹ má jẹ́ ká tanra wa jẹ ẹni tí eégún tó kángun sí jẹ̀pẹ́ àbí kíní kan tó kángun sí jẹ̀pẹ́ aṣọ tó kángun sí náà ń pèlè eégún ẹni tí ẹ bá máa tú bí ẹ bá fẹ́ tú sí ẹ̀yìn àgbà. Máyọ̀wá Adébóyè rèé tí í ṣe àbúrò Gbẹ́ngà Adébóyè ẹ̀yin lẹ́yìn sẹ́ẹ̀sì sí mi pé Máyọ̀wá ńkọ́ ẹ̀yin tẹ́ ẹ dàmà nígbà náà tàjọ mọ́ kóra wá káàkiri Máyọ̀wá ńkọ́ sẹ́wọ̀n pé mi ò dá ẹ́ lóhùn látijọ́ ẹ̀ àwọn tẹ́ tún béèrè tí n bá tí ráàyè rí wọn ìyìn ní gbégbèkúgbè ìyìn sì ní sọ̀sọ́kúsọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì dá mi mọ̀ lórí ètò ẹ̀sìn mọ́ mo ṣe jẹ́ sí Gbẹ́ngà wípé ọ̀rẹ́ ọ̀gbẹ́lẹ̀ ta ilé ti lọ̀rẹ́ gbà adífá fún àsáwórókó tí sọmọ àwòrán jóbe ìyìn lè rírú ẹ̀ mọ́ mo ti sọ òun náà lè rírú mọ́ gbogbo àtọ́ bá yá ẹ̀mí náà ti ń bá lọ àjọ máa pàdé lọ́hùn kọ́nà ọlọ́rọ̀ ẹ̀mí wa gbogbo tó filẹ̀ kó mọ́ bàjẹ́ Máyọ̀wá rèé o a sọ wọn rìn lálẹ́ yìí a sọ wọn rìn láàárọ̀ yìí a sọ wọn rìn lọ́sàn-án yìí ibi tó bá báyìí náà ni torí orílẹ̀-èdè àgbáyé akán ṣẹ̀ṣẹ̀ ń jí ni ẹnìkan ṣẹ̀ṣẹ̀ ń jí ẹnìkan ṣẹ̀ṣẹ̀ ń lọ bí iṣẹ́ ẹnìkan ṣẹ̀ṣẹ̀ ń sùn ẹnìkan ṣẹ̀ṣẹ̀ ń ṣe fàájì lọ́wọ́ ẹ kí gbogbo ọmọ Nàìjíríà àti diaspora kí lorúkọ yín first. orúkọ tèmi ni Olúmáyọ̀wá Adébóyè ìkan nínú àbúrò Gbẹ́ngà Adébóyè tó di olóògbé láti bí ọdún bíi 23 years ago. 23. bẹ́ẹ̀ ni òun náà lélẹ́yìí o gẹ́gẹ́ bí Alhaji Gbẹ́ngà Lawal Ìyẹ̀rú ìyẹn burú afájá àlọ́ àṣejù bàbá Òjó ṣe sọ olóṣèlú lèmi mo tọrọ àyè lọ́dọ̀ wọn ni pé kàn jọ nítorí Ọlọ́run kan ó fún mi láàyè díẹ̀ torí pé tí mò ń ṣe lọ́wọ́lọ́wọ́ ọgbà kí n mójútó ṣùgbọ́n adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba wípé ibi tá a fẹ́ kówó sí ibẹ̀ náà ló wá wó sí o ṣùgbọ́n ẹ máa gbọ́ Alhaji ṣùgbọ́n nígbà tí wàá tún sẹ́ndí mẹ́sẹ̀jì mi lónìí pé ibi tá a fẹ́ wó sí o bá mi ní Ìbàdàn báyìí mo wá wípé n ò lórí pé kí n má wá sí Ìbàdàn báyìí lórí pé sọlọ́sẹ̀lú ni mí tàbí mi sọ lóṣèlú nígbà tá a bá dé agbami ètò àmọ́ yànnàná ẹ̀sà. mo dúpẹ́ wípé kò sí nǹkan kan nínú ayé ju àpọ́nlé lọ. wàláì mo sì dúpẹ́ ilé torí pé Gbẹ́ngà gangan gbà fún ìgbà tó wà láyé. bẹ́ẹ̀ni ẹni tí ó bá pọ́nyàn lé èèyàn ní sọ̀rọ̀ ẹni àpọ́nlé ẹni yẹn ń juwọ́ sàpọ́nlé ni àpọ́nlé ò ní kó lára yín. àmín sà. mo fẹ́ bèrè ta ni bó ni ti jẹ́ pẹ̀lú Gbẹ́ngà ìrìnkèrèdò yẹn àti Gbẹ́ngà láti bẹ̀rẹ̀ ẹ bá mi yànnà náà fún gbogbo ọmọ Adégbóyèga o Adégbóyèga o mo tún ti dóde ẹgbà mi tọwọ́ tẹsẹ̀ o Sakara Diversity ẹgbà náà lọ orúkọ mi lẹ́ẹ̀kan sí ni Máyọ̀wá Adébóyè. ìrìnkèrèdò yẹn àti Gbẹ́ngà. bẹ́ẹ̀ bá gbóyin irin ẹ̀ mìíràn ni bẹ́ẹ̀ bá mọ̀ọ́sá ẹ̀ jiyọ̀ lọ́bẹ̀ ni Gbẹ́ngà Adébóyè nígbà tí ó wà láyé tó bá dé anywhere yóò sọ wípé òun lókìkí lóòótọ́ ni o ṣùgbọ́n àbúrò òun tẹ̀ ń wé olówó jù ń lọ. bẹ́ẹ̀ni. tí gbogbo yín sì mọ̀ bẹ́ẹ̀
bẹ́ẹ̀ni. kí Gbénga tó wá máa sọ bẹ́ẹ̀ ẹ mọ̀ wípé Gbénga Adébóyè Máyọ̀wá Adébóyè nǹkan kan náà jọ ni wọn. nǹkan kan ṣẹlẹ̀ nígbà tí tọ́rọ̀ tí wọ́n bá ń sọ pọ̀. ẹ mọ̀ sọ̀sọ̀. nígbà tí a bẹ̀rẹ̀ ìmọ̀ sọ mi pé òun lọ rè kẹ́yìn òun lọ rè ká díẹ̀. Gbénga mo fẹ́ lọ kẹ́yìn lọ́dọ̀ Máyọ̀wá mo fẹ́ lọ ká díẹ̀ mo ní sàdóná ṣé ọmọ ajálẹ̀ adìẹ ni. kò lè jalè ṣé Máyọ̀wá ń ta adìẹ ni àbí ń jẹ díẹ̀. torí pé ọmọ bóun ni bẹ́ẹ̀ ti jẹ́. iṣẹ́ tí mò ń ṣe ni tó náà sì dá sí. ẹ ṣàlàyé ibẹ̀ yẹn. ṣe rí nígbà tí mo wà nílùú Èkó ni a ti jọ wà ṣùgbọ́n nígbà tí Làlórí dé. Làlórí kẹ̀. yes ó dé. síta ni. sèmi. kí ló dé. nítorí pé ṣe mọ̀ wípé ìfúnkan ni mo níbi ìtẹ́jọ́ nígbà náà lóhùn. kí ni ìtumọ̀. tó mọ̀ pé mo finú wénú mo jẹ́wọ́. torí pé mo kó ọ̀rẹ́ jọ tọ́pọ̀ mo dẹ̀ believe pé gbogbo wọn nǹkan kan náà ni wá mo máa ń finú hàn wọ́n. Èkó lẹ ní pọ́tìrì sí. Ìbàdàn ni mo ní pọ́tìrì sí nígbà mo kúrò lÉkòó mo wá dá pọ́tìrì sílẹ̀ nìbàdàn. Gbénga ló jẹ́ kí n mọ̀ wípé torí pé mo ti gba ìwé ẹ̀rí pé mo fẹ́ máa lọ sókè òkun. nígbà tí gbogbo wàhálà dé lÉkòó mo wá lọ bá Gbénga mo ní bàrẹ̀ mo fẹ́ lọ gbẹgẹ ẹ mọ̀ pé àwọn kan wá sọ fún mi pé tó o bá ti ní pásítọ̀tì tó o ti ní kinní Gbénga ò ní ṣe nǹkan kan fún ọ o mo ti wá lọ sẹ́yìn nígbà náà tọrọ kọ́bọ̀ ni mo ti lọ Ìkẹjà mo ti lọ gba gbogbo everything mo kàn ní bàrẹ̀ mo fẹ́ wá sùn lé yín lálẹ́ yìí o wọn èdè ẹ̀ sóúnjẹ ńlé lára ìsóúnjẹ ìsóúnjẹ torí wà pé aláyé ò ní jẹun ṣé ọmọ bẹ́ẹ̀ ṣe ni. kò ṣe pé ọmọ bẹ́ẹ̀ ṣe aláyé ò ní jẹun gan tó bá ti lọ látàárọ̀ báyìí ọtí ni kò sí oúnjẹ mo wá ní mò ń bọ̀ léyìn mo fẹ́ sùn o nígbà mo wá délé mo wá sọ mbọ̀dà mo ní aláyé mo ní mo fẹ́ travel mo ní mo tẹ̀ ti lọ gba ìwé passport tí wọ́n fi travel ọjọ́ náà Gbénga sọ̀rọ̀ kan fún mi tó yẹ pé mi ò lè gbàgbé láéláé n tí wọ́n sọjọ́ náà ni pé Máyọ̀wá sọ́ọ̀mù ṣé o believe pé tó o bá lọ sí kó Nàìjíríà kó lọ sí ìlú òkè òkun tó o lè dé èèyàn mọ́ ni ó ní torí pé tóun bá travel kó Nàìjíríà tó máa lọ àwọn tóun bá ń bẹ̀ gan òun tó máa ń ra nǹkan fún wọn lóun máa ń fún wọn lówó. nígbà náà lọ. yes nígbà náà lọ ọgbà náà mo wá rò pé mi ò wá lọ tẹ ọ lọdún tẹ ọ sọ yẹn mo wá wò pé kí mo fẹ́ lọ sí nígbà náà lọ kẹ́ ẹ lè mọ̀ kí mo fẹ́ lọ sí ìlú èbò kẹ́ ẹ lè mọ̀ wọ́n sẹ̀ lọ kọ́ sẹ́ńbẹ̀ ni àbí kíni kẹ́ ẹ lè mọ̀ àjọṣepọ̀ àti ntọ́ wà láàrin wa torí pé wọ́n ti wà nù lérí tí a ti jí fídíò kẹsẹ̀ tí wọ́n tí wọ́n máa fi wo kìnnìgbà náà tí mo débẹ̀ tí wọ́n sọ pé wọ́n kàn náwó wọ́n gbé fídíò wọn mo wá débẹ̀ wọn ní sáwọn ọmọ yẹn wọ́n lọ máa wo fíìmù ní ilé kejì ni mo wá lọ sí Kásànkárì níkẹjà mo lọ rà mẹ́wàá. fún wọn wọ́n jí fídíò lọ. bẹ́ẹ̀ nínú ilé wọn gbé lọ. ẹ lọ rà míì. mo lọ rà mẹ́wàá bẹ́ẹ̀ pé kọ́ ọmọ ọ̀gbẹ́ sẹ́ wọ́n wá pé sọ́mọ yín náà lọ́ máa wo fídíò nílé mi ni. torí ẹ̀ ní Olúgbénga Adébóyè wọn sọ pé òun ló kọ lóòótọ́ o àbúrò òun lówó jù lọ. gbogbo ìgbà náà tó mo dúpẹ́ lọ́dọ̀ yín níbi tá a ti mú bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ Gbénga Adébóyè irú èèyàn wo ni òun sùúrù ni àbẹ́yàn líle. Adébóyè ga èrè ìrú. béèrè mi ni ẹ dáhùn torí ẹ̀yin jẹ́ fámìlì ní ọ̀rẹ́ lèmi. sí ọ̀rẹ́ tẹ́ ẹ ti jọ ń ṣe lágbà tẹ́ ti wà ní secondary school tẹ́ ẹ pàdé ní secondary school tẹ́ ẹ mẹ́ra yín. àtẹ̀síjọ bíra wọn. ṣùgbọ́n ẹ wá máa gbọ́ ṣe rí lóòótọ́ ipa méjì lèèyàn máa ń pín sí láyé o ṣe rí ẹlòmíì wà tẹ́ pé sáré ń bá jà ni ẹlòmíì yóò fi sùúrù náà jà ni. Gbénga Adébóyè ní inú gidi dáadáa tí gbogbo yín sì mọ̀. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n the only problem tó ní láyé ni wípé ẹni tó bá kọ́kọ́ sọ̀rọ̀ fún un láyé ni ó gbàgbọ́. bẹ́ẹ̀ni yẹn bá jẹ̀bi tó bá jẹ́ pé òun ló jẹ̀bi ṣùgbọ́n tó pé òun ló kọ́kọ́ lọ sọ̀rọ̀ fún yẹn ni ó gbàgbọ́ o. èwo lẹ lè rántí tẹ́ fi láti sọ bẹ́yẹn a máa mo kò mọ̀ ìyá bàrà a máa lápẹ̀rẹ̀. ìyẹ̀rú ní ìkòsí rétò yìí àwọn tó ti wọ́n ṣètò yìí àwọn ààfin kankan pamọ́ à ń bẹ́ nígbà ẹni yìí èèyàn mi ni wọ́n sì mọ̀ pé èèyàn mi ni wọ́n sì mọ̀ pé gbogbo tí mo ti sọ ń pa rẹ̀ tó mo ti sọ tẹ̀yìn o mọ̀ tẹ́ bá ń wo Gbénga TV ẹ̀ rí mẹ́ o kó kún ọ̀rọ̀ bó ṣe rí nu Adébóyè lọ́jọ́ kan. ẹ jẹ́ n sọ nǹkan kan fún yín lónìí tí mo fi fẹ́ràn yín ẹ jẹ́ n sọ lónìí nígbà tí mo fẹ́ kó l'Ékòó tí mo fẹ́ wá sí Ìbàdàn nígbà tí Làlórí tí mo sọ yẹn tó bẹ̀rẹ̀ Gbénga lọ sọ fún mi pé Máyọ̀wá òun ò fẹ́ fojú sunkún ẹ báyìí kó l'Ékòó
nígbà tí mo wá ń bọ̀ lẹ́tẹ̀kọ́ sí Ìbàdàn Gbẹ́ngà Adébóyè ló sọ fún mi pé Máyọ̀wá di gbogbo ọ̀rẹ́ tó ní lágbàáyé the only person tó ń trust jù ní Gbẹ́ngà Làwá ṣe é rántí ṣe é mọ̀. bẹ́ẹ̀ni. nígbà tí mo wá dé Ìbàdàn tí Ọlọ́run ó ṣe tó tún gbà mí torí pé mo bìlí gbogbo nǹkan ti tán nígbà náà lọ́hùn ìgbà náà ni bàbá ní sickness tá a gbé wọn wá sí UCAG ní South West ni mo rántí wọ́ọ̀dù tá a wà lórí ìpè tá a gùn owó wa kù 5,000 naira. South West ward. Yes owó wa kù 5,000 naira mo wá pe bàbá Gbẹ́ngà mi àti bàbá Fẹ́mi ẹ̀gbọ́n mi àwa lówó èkú bẹ́ẹ̀ ó ní àlọ́ bá Gbẹ́ngà Làwá mo ní sàti fún wa lówó ni ó náà sọ gbádùn ni ẹ lọ bá Gbẹ́ngà Làwá ìgbà náà Dásọ́lá Alápẹpẹ ó wà lọ́dọ̀ mi. lónìí òun ni sẹ́kítírì ńgbà náà bẹ́ẹ̀ni. nígbà tá a débè mi àti ẹ̀gbọ́n mi àbáyín akọlóòtì ilẹ̀ ni àwa sọ pé bàbá lọ́wọ́ sẹ́mọ̀ pé ńjọ́ náà ẹ mú owó yẹn wá bá ní South West ní UCAG ńgbà náà lẹ́yìn ìgbà náà ni ìjà dé lẹ́yìn àti Gbẹ́ngà Adébóyè. ẹ bá sọ̀rọ̀ mo fẹ́ kẹ́ ẹ sọ gbọ́ àníkò ètò yìí. mo ń sọ fún yín ní o ká ẹ lè mọ̀ wípé kò sí wàhálà. ká ẹ rí ẹjọ́ sọ̀kẹ́ fún ìlú Yorùbá kan fún lónìí tẹ́ bá bí léèrè ọ̀rọ̀ ogún ọdún tí n bá ti ṣe mo fẹ́ ṣàbòsí ni o torí pé orí torí tó bó lóyìn ọ̀rọ̀ wà ń bẹ̀ gan. ẹgbẹ́ rẹ lọ́jọ́. tí gbogbo èèyàn dẹ̀ mọ̀ wípé mo ní ọ̀rọ̀ tí mo lè sọ. ẹgbẹ́ rẹ lọ́jọ́. lọ́dún náà lọ ẹ wá mú owó yẹn wá ẹ fún wa ní 5,000 naira yẹn àṣe gbogbo nǹkan àfẹ́ ṣe fún bàbá òkú bàbá yè àkú lọ́sípítù ṣùgbọ́n lẹ́yìn ìgbà yẹn ni làlúrí dé ìjà àìyedè dé láàrin yín nígbà náà lọ́hùn tígbà wa wá ṣẹlẹ̀ wọ́n lọ bá bàbá Gbẹ́ngà lẹ́kọ̀ọ́ padà ó ní Gbẹ́ngà Làwá yẹn nǹkan káyà mọ́ bọ̀dọ̀ ẹ wá o ẹ jẹ́ kí n máa sọ bí mo ṣe ń sọ lórí gbogbo ọmọ Nàìjíríà kó máa gbọ́ gbogbo ọmọ àgbáyé kó máa gbọ́ o nílé Gbẹ́ngà Adébóyè gbogbo àwa tá a jábùú rẹ̀ pátápátá òun la lè bá sọ̀rọ̀ ṣùgbọ́n mọ̀ wípé bàjẹ́ bàlẹ́rù ìhàlẹ̀ ni fún Máyọ̀wá Adébóyè torí pé àwọn kan sọ wọn ní lóògùn láyà èmi ọmọ tẹ́ ń pè lóògùn láyà torí pé mi ò mọ nǹkan kan bẹ́ẹ̀ ṣe máa ṣe so wọ́n sọ ni bàbá gangan pè mí màá wò pé wàá lọ bẹ́gbọ̀n rẹ sọ̀rọ̀ o torí pé n ti ń ṣe báyìí ọjọ́ náà tí mo débẹ̀ lọ́hùn wọ́n sọ ṣé orí Gbẹ́ngà Làwá yẹn ó ṣe bá mo ní bọ̀dà ẹ máa gbọ́ bó ṣe ń sọ ńgbà náà mo wá ní kódà èèyàn burúkú ni mo wá ní ẹ wá dúró bọ̀dà níjọ́ mo fẹ́ kó ní Èkó lọ sí Ìbàdàn tí mo ti fẹ́ kẹ́rù mo wá sọ́fíìsì yín n tẹ́ ẹ sọ fún mi ni pé bí mo ṣe ń lọ Ìbàdàn yìí o Gbẹ́ngà Làwá gangan ni èèyàn gidi o tó jẹ́ ẹ̀jẹ̀ yín o gbogbo àyòkù ìṣẹ̀jẹ̀ yín o kí ló wá mú Gbẹ́ngà Làwá tí ò fi jẹ́jẹ̀ yín mọ́. ẹjọ́ nígbà tá a fẹ́ lọ gbowó 5,000 tẹ ní kámúrán tí ò sí mẹ́ta tá a kọ mẹ́sẹ̀jì lẹ̀ tó mú wá yẹn ẹjọ́ ṣé ẹ dá padà fún àní mi ò dá padà fún mo sì máa dá 5,000 fún Gbẹ́ngà Làwá mo ní àyè dá padà fún síbẹ̀ náà lẹ́sìn sọ fáyìn àwọn yòókù ṣùgbọ́n parent ìgbọ́ Gbẹ́ngà ni wípé whoever come first. kí ni kókó yẹn tẹ̀yìn wọ́n sáwọn yẹn. àní ntọ́sẹ̀lẹ̀ ni wípé ntọ́sẹ̀lẹ̀ ni pé gbogbo àwọn tí ẹjọ́ wà ń bàdàn yìí òun kálukú ń sáré kàmbájà ni pé kí yóò dún tèmẹ́. lọ́dọ̀ Gbẹ́ngà. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n parent ìgbọ́ Gbẹ́ngà ní nígbà náà that's the only problem o Gbẹ́ngà dáàpọ̀ o ṣùgbọ́n tó bá kọ́ wá sọ̀rọ̀ fún onígbò Gbẹ́ngà ọ̀fẹ́ o. bó ti yẹ pé ẹ̀fẹ̀ ẹ̀wì sẹ́rí lórí ètò yìí nítorí bá ṣẹlẹ̀ ká pọ̀ sí pẹ́lẹ́gbẹ̀ẹ́ ń bẹ̀ ìrìnkè lóhun tó ṣẹlẹ̀ nínú ayé ẹ̀dá là ń sọ. sọ pé programu yìí gan ìsọ̀nkẹ́ ń tọ́ dálé lórí ìnáwó alájí. no ó yàbí ọ̀nà ni. sọ ní ó yàbí ọ̀nà ni ó yàbí ọ̀nà ni èmi gan fúnra mo ti sọ kò sí tí mi ti sọ lórí ètò àwọn èèyàn ńgbà ẹ bá tún wò tẹ́yìn tún ètò tá a ti ṣe wò lórí Gbẹ́ngà Làwá TV ẹ̀ rí pé Àjọkẹ́ Aṣẹ́wó tó rí Mẹ́kà ti wà níjọ́ta jọ lọ́lé ológun ọ̀dọ̀ abẹ́sùpínlẹ̀ lọ́yọ̀ ọjọ́ lọ bí bẹ́ẹ̀dẹ̀ tí ń ṣe ń kọ́ tí lọ bí bẹ́ẹ̀dẹ̀ tí ń ṣe ń kọ́. so ìbéèrè mi tí mo fẹ́ bẹ́ẹ̀ tẹ́ ẹ̀ bá lè sọ bẹ́ẹ̀ tẹ́rù ẹ̀rù ń bà yín. kò sẹ́rù kan. ẹ sọ ń tọ́sẹ̀lẹ̀ kí ni ẹni mo ṣe ń bà yẹn. irọ́ ṣe rí gbogbo pé ẹnìkan fún yín ní 5,000 òun ọ̀gbà 5,000 tàbí nǹkan kan yẹn n ló di problem gbà náà sílẹ̀ ẹgbọ́ alájì àti dúpẹ́. ṣe rí gbogbo yẹn tá à ń sọ ní ìsìn à ń sọ káwọn ọmọ Nàìjíríà ti wọ ìbáyé kó lè mọ̀ ni ṣùgbọ́n the only thing tí mo kàn believe ni wípé Aláàjì Gbẹ́ngà Làwá
ìyẹn burú afájá àlọ́ àṣejù bàbá òjò kò lè pè mí pé kí n wá sí Ìbàdàn kí n máa aráàyè. ẹ̀ṣọ́ àwọn ni ẹ mọ̀ tuntun jẹ́ ọ̀rẹ́ mi nínú Gbénga tó jẹ́ pé ẹ kọ́gbọ́n lára wọn nínú ìhùwàsí lọ́tún lọ́sẹ̀ tó jẹ́ pé ẹ máa ń rí pẹ̀lú Gbénga Adébóyè yàtọ̀ sí mi o tí wọ́n jọ wà lẹ́kọ̀ọ́ gbà yẹn àti àti gbà ẹ̀kọ́ lẹ́kọ̀ọ́ náà tó ń sì wà lẹ́kọ̀ọ́ bí wọ́n ṣe ń ṣe tá a sì ní àjílé sí Gbénga Adébóyè. Yẹmí Àjílé. Ta ni Yẹmí Àjílé sí Gbénga Adébóyè lẹ́kọ̀ọ́ ta ni Ẹnúnújiyọ̀ sí Gbénga Adébóyè ta ni Fánkálẹ́lúyà sí Gbénga Adébóyè ta ni Babalọ́lá Gòkè Babalọ́lá sí Gbénga Adébóyè ta ni Ìdásàmọ̀jà bàbá wòlé gbogbo wọn ẹ sá da wọn mọ̀ bóòlù àwọn ṣe rí kì í ṣe pé wọ́n sá da wọn mọ̀ bóòlù àwọn ṣe rí wọ́n mọ̀ wọ́n ní sà ṣe rí ní gbogbo àwọn tí ẹ dárúkọ yẹn máa yọ àwọn méjì ń bẹ máa yọ wọn báyìí màá wá gbé àbìdún obì màá gbé lé wọn lọ́wọ́. àbìdún obì tó gbé wọn sẹ gbogbo obì àbìdún wà ń bẹ sà torí pé mo mọ̀ pé ìjìnlẹ̀ Yorùbá ni yín sà Gbénga ọ̀gbọ́ Yorùbá tó ń tápẹ́ yà sọ́kọ́ Yorùbá. Ọlọ́run ní gbogbo ẹ̀. ṣùgbọ́n tí a bá pé wọ́n gbé obì wọ́n gbé àbìdún fún èèyàn ẹ mọ ntọ́ jẹ́ àbìdún ní obì. òdodo ẹ ní. now ṣe rí. ayò obì ayò àbìdún. yes ṣe rí Yẹmí Àjídé tẹ́ ẹ dákọ yẹn àti Akeem Oyèbánjí Ẹnúnújiyọ̀ Ọlọ́run mẹ́gbọ́n mo dìde fún wọn méjèèjì o. torí kíni. yes ẹ ṣe. ṣé á ju ẹ lọ ni. lọ́jọ́ orí. lápẹ́ lọ́jọ́ orí. ẹ̀sẹ̀ ńlá tí a máa dìde fún ọmọ bẹ́ẹ̀ mọ eré ṣẹ̀dá ẹ̀mí dìde fún wa. mo dìde fún àwọn méjèèjì mo dìde fún àwọn méjèèjì. ṣé ẹ rí ìjà tí Yẹmí Àjídé jà nígbà tí Gbénga kú. àwọn àti àtàn náà jọ ń jà. gbogbo àwọn tí wọ́n believe pé àwọn ju Gbénga lọ gan ni tí wọ́n ju Gbénga lọ. kí n kókó jà. tí wọ́n ní pé ṣe rí ṣé Gbénga nìkan ni sọ nìkan ni ó tún ti wá kú àbí ó ti yìí. wọ́n tún wọ́n ń bẹ̀ náà. yes up till now sir. Yẹmí Àjídé ìyàwó Ọláyínká mo gbé òṣùbà fún bíkíbi tó bá wà. Láyínká ìwọ ṣe Láyínká Ifẹ̀lẹ́. ó ní pa kíní báyìí Wike ní federal capital torí pé ìyàwó ọkọ rẹ̀ torí pé ọmọ lọ́jọ́ sí Fáyọ̀sé so Wike wá mú so ìyàwó ọkọ Ọláyínká ní Yẹmí Àjídé ṣe rí Yẹmí Àjídé sà nígbà tí yọ wà bábúrà Gbénga Ọlọ́run bá ń gbọ́ mo ní ìpín ń bẹ ṣùgbọ́n lágbà tí ẹnìyẹn ti dọ́dọ̀ bá Gbénga so ti yé nìṣẹ́ kò sí òdìrí ṣe wá rí Akeem tẹ wá sọ Ẹnúnújiyọ̀ sà mo tún sọ fún àwọn ọmọ Nàìjíríà àti gbogbo àgbáyé lónìí wípé ẹni tó yẹ kí wọ́n máa ṣàdúrà fún ni ẹ pé kí n sáwò. ẹ̀yin náà lẹ́wọ̀. yes nínú gbogbo àwọn tí ó ti Gbénga Adébóyè jáde láyé Akeem Ẹnúnújiyọ̀ ni ọmọ sọmbẹ kan wípé àwọn lè máa jà torí pé ó tó stage kan tí ìjà ṣẹlẹ̀ láàrin wọn ṣùgbọ́n kò síbi tí Akeem Ẹnúnújiyọ̀ jóde yóò ní ẹ má sọ̀rọ̀ Gbénga Adébóyè láì dá o ọ̀gá àwọn ni òun ló fi iṣẹ́ tó ń ṣe ìlé lọ́wọ́ láìsí ń bẹ́ẹ̀ ni o ẹ̀jọ̀ nítorí Ọlọ́run ohun téèyàn bá sọ lójú èèyàn kò má ta o bí ó ṣe ń téèyàn bá sọ lẹ́yìn èèyàn. Akeem Oyèbánjí Ẹnúnújiyọ̀ mo tún dìde fún un lẹ́ẹ̀kan sí. ẹ̀gbọ́n wọn ní Gbénga lóògùn pọ̀ jù tó sì jọ ọmọ bàbá aládùá. ẹ̀yin lẹ lè sọ o. ọmọ ìyá kan náà ní sẹ́rí àwọn ọmọ ìyá mi máa mo ṣe ń rìn. yes èmi náà mọ bí Gbénga ṣe ń rìn. díẹ̀ lọ́rẹ́ mi ọmọ. yes ẹ̀yẹ kẹ́lẹ́ dáhùn díẹ̀ sí. èmi mọ bí Gbénga ṣe ń rìn ṣùgbọ́n tí mo kàn mọ̀ ni wípé Bíbélì gangan sọ èmi ó dáàbò bo àwọn tèmi ó dáàbò bò èmi ó pa àwọn tèmi ó pa mọ́ Gbénga Adébóyè wà ní ẹni tí Ọlọ́run pa á mọ́ ṣùgbọ́n ká gbé Gbénga Adébóyè lóògùn bí wọ́n ṣe bìlíìpù lóògùn yẹn ni ikú tó pa yẹn ọ̀yọ́ pa ṣùgbọ́n mo tó wá rántí kinní kan o Gbénga sọ pé a mú olódodo rékọjá ṣáájú ọjọ́ bí torí pé kì í ṣèyàn lọ pa Gbénga gbọ́n àwọn tí wọ́n ń dúró lórí pósí tẹ́sán egbò yẹn wọ́n kàn ń ṣe lásán ni torí pé wọn ò mọ lé Gbénga torí pé ẹni tí jókòó lórí pósí ọwọ́ sọ ọ́fíìsì àfihàn tẹ̀lé ni pé kó lọ sí ilé Gbénga àbí òtí lára as at that time bóyá bíi for 40 something years ni ọmọ èké ni kọ̀sẹ̀ntì ò ní láìkí oko
tọ́tẹ̀mí ni tí tá a bá ṣe nǹkan kan náà ibi àti bòrá mi máa jọ fẹ́ ṣàwàdà Fẹ́mi Adébóyè ìwọ ló mọ̀ o èmi ni ó mọ̀ mọ́ tàlẹ́ fẹ́ mú un. pé pé ní in the olden days a máa mú opó a máa mú opó èmi àti bòrá Fẹ́mi a máa sọ pé ẹ̀yin lẹ̀gbọ́n tẹ́ẹ̀mù alóhùn ti bí Kenneth torí ńlá kọ̀ bí rẹ̀ èmi náà sọ pé mo ti bá Yọ̀mídé ọmọ tẹ́ ẹ wá kó ń jọ́ kìnìún àná tẹ́ ẹ rántí tẹ́ ẹ fi bàtà lẹ́tẹ̀ ń sọ gbogbo tẹ́ ń sọ ní àkóbọ̀ wọn kò sẹ́ni tí ó mú sẹ́mọ̀ àtijọ́ ń ta síra wa but ayé ti kó láyé ìgbà yẹn kò dẹ̀ sí obìnrin tó jẹ́jọ́ méke tí ò ní sẹ́ni tí ó mọ ìyẹ̀wò tó ẹ pé tí ó ń jókòó lórí ipò sígbà náà àbí ó ti tí ò sì ṣe bẹ́ẹ̀ ni pé bọ́yọ̀ òun lé ọ̀rẹ́ mi nú Gbẹ́ngà Adébóyè ni o ayé òní máa. dáadáa ń jókòó lórí ipò sí sẹ́ẹ̀rí ká máa ṣètò ká máa pẹ́ nǹkan sọ ẹ̀mí ò. báyọ̀ wá Gbẹ́ngà Adéwùsì nígbà náà lọ́hùn ọjọ́ kìíní àná lọ́hùn ọ́fíìsì lọ wá àwa la fi yàn sí tó dámú lọ sílé Gbẹ́ngà Adébóyè ẹ̀dọ́ náà ẹni tí Gbẹ́ngà Adébóyè gbogbo ẹ̀yin ọ̀rẹ́ Gbẹ́ngà Adébóyè ṣé ẹ̀ mọ̀ ilé Gbẹ́ngà Adébóyè ni kọ́ yẹ pé ọ́fíìsì látó àfihàn ránṣẹ́ sí yàn bọ̀ torí pé ó fẹ́ tajà is a business man táwọn èèyàn mọ̀ tẹ́mi dẹ̀ mọ̀ àbí ó ti ẹgbẹ́ kò ṣe ohun tó ṣe yọ náà lọ́nu ìbàjẹ́ lọ. ìbàjẹ́ lọ. kí ni jíjọ́ ọ̀pọ̀lọpọ̀ pósí mẹ́rin. torí pé ó fẹ́ tajà kan ló lè rí pé òun lọ̀rẹ́ Gbẹ́ngà Adébóyè ọ̀rẹ́ Gbẹ́ngà Adébóyè lọ́wọ́ àkóbá tàbí pé ọ̀rẹ́ ṣe máa bá ìyàwó ọ̀rẹ́ rẹ̀ sùn. tó sórí bẹ́ẹ̀ ni. èmi ò mọ̀ nígbà mi ò sí ń bẹ́ẹ̀ èmi ò sí ń bẹ́ẹ̀ ṣùgbọ́n táwọn èèyàn ń sọ náà mò ń sọ ṣùgbọ́n lára ilé wa lọ́wọ́ o ilé Gbẹ́ngà Adébóyè lọ́wọ́ o kò tí ì fọkọ mi o dòní o ibẹ̀ náà ló sì wà. Máyọ̀wá Adébóyè yes sir. gbogbo iléeṣẹ́ rédíò tó ti ń ṣiṣẹ́ èyí sábà tẹ̀lé ẹ lọ́gbà náà lọ sí radio stations. ok ẹ sọ bí radio station méjì o. a máa tún wọn fi segment kan pé ẹ máa ṣe segment o ṣe ń jà ní. yes yes nígbà tí Gbẹ́ngà Adébóyè wà lórí rédíò èmi wà ní school but the first program tí wọ́n ṣe láyé nígbà tí ibà Gbẹ́ngà wà ní Èkó wọ́n ti wá lọ sí MC sẹ́ńbẹ́ ṣe máa ń ṣe yẹn from Monday Tuesday Wednesday ní a bá ní ẹ̀kọ́ ẹ̀wọ̀n ti hàn akínmẹ́lújọ náà mo ti ṣe bẹ́ẹ̀ fún ọ náà rí o àwa èmi àti Aláròyé Ìjẹ̀ṣà. kí ló tẹ̀ bá wọn tún ẹ̀ mú ní program. ẹ máa gbọ́ torí mi wà ìbéèrè pọ̀ ní. torí pé mi wà ní school. bọ́ nígbà tí mo wá dé mo wá sọ tí o fi mú mi lórí rédíò rẹ o mo wá ní èmi àti Aláròyé Ìjẹ̀ṣà o à á lọ ṣe program torí pé òun àwọn ti há o lẹ́kọ̀ọ́ òkun bá ń wo. wọ́n tẹ̀lé Aláròyé Ìjẹ̀ṣà ló lé lọ́dọ̀ rẹ̀ ní time kan ṣé bẹ́ẹ̀ ni. kò sí kò lè kọjọ́ ẹ̀mí mo lé Aláròyé Ìjẹ̀ṣà lọ́dọ̀ rẹ̀ torí bóyè Gbẹ́ngà kí ló ṣe. ẹ ń sọ fún. Gbẹ́ngà ni mo fẹ́ ká lọ. ibẹ̀ fẹ́ ká lọ. ibẹ̀ ni. ok kí ló ṣe ìdí ni wípé 24/7. nígbà tí ibà Gbẹ́ngà bí last born wọn èmi mo kó búrẹ́dì lọ. búrẹ́dì. yes mo ní bakery famous bakery lẹ́kọ̀ọ́ èmi mo ní. òun bẹ lọ ilé kò. èmi mo ní. mo tún wá gba àwọn tí wọ́n kẹta fún wọn torí pé òkú kan wá kú mo wá sọ pé wọ́n lọ lé o ọjọ́ náà ni wọ́n lé Bóyè Gbẹ́ngà kúrò ní ibi pati yẹn. kí ló ṣe. torí ẹ mọ̀ pé mo sọ fún pé bọ̀dá Gbẹ́ngà. ẹ má ti kọ́kọ́ sọ̀rọ̀ fún. nítorí àti kọ́kọ́ kí ni a sọ fún ṣé Aláròyé Ìjẹ̀ṣà lọ sọ̀rọ̀ fún kí ló wí fún. ẹ máa gbọ́ èmi ọ̀mọ́ ntí ìwọ̀n fi mọ́ rè mo wá dé sẹ́kọ̀ọ́ padà mo wá lọ lé bọ̀dá Gbẹ́ngà Aláròyé Ìjẹ̀ṣà wá bá mi lọ́fíìsì bọ̀dá Gbẹ́ngà mo wá sọ fún pé Ìjẹ̀ṣà ni ọ́ ọ̀rọ̀ tí mo sọ fún jọ́nà rẹ o Ìjẹ̀ṣà ni ọ́ wọ́n dẹ̀ ní kó o lé Ìjẹ̀ṣà jáde tọ́jú ọmọ ìyá rẹ ní Ìjẹ̀ṣà. Ìjẹ̀ṣà ní Bóyè Gbẹ́ngà. Ìjẹ̀ṣà ọmọ Ìjẹ̀ṣà àbúrò kínní ni dúdú heritage ìbírò nkẹ́ ni Bóyè. Ọlọ́run foríjì. yes ìbírò nkẹ́ ni Bóyè mo wá ní bí wọ́n ṣe lé Bóyè kó yìí mo lé wọn náà kó torí pé. Jésù Kristi o Jésù Kristi. ẹ̀yin náà ló lọ́fọ̀ọ́sẹ́ mọ́ ẹ̀. no ìtorí pé mo mọ ẹ̀gbọ́n mi ni nínú mọ́níjà tí Gbẹ́ngà gbádùn láyé Bóyè ni torí pé Gbẹ́ngà ẹ̀wù bọ̀ Gbẹ́ngà ni Bóyè ọwọ́. òtítọ́ sọ́sọ́ gírí tó ń bẹ London nísìn kí ló lé sọ́sọ́ kúrò lọ́dọ̀ Gbẹ́ngà. sọ́sọ́ gírí wà London nísìn. kí ló lé sọ́sọ́ kúrò ńgbà náà kó tó di pọ́ lọ. sẹ́ẹ̀rì sà sẹ́ẹ̀rì Gbẹ́ngà. ó ń sọ fún yìí sẹ́ẹ̀rì gbogbo èèyàn sára tó máa kó lọ́dọ̀ Gbẹ́ngà sọ́sọ́ gírí so ọ̀rẹ́ mi ni ó wà ní Abẹ́òkúta Gbẹ́ngà wà ní Èkó tí wọ́n bá ti dé Abẹ́òkúta ni wọ́n lọ bá. Everybody want to be a boy to Gbẹ́ngà Adébóyè but Gbẹ́ngà Adébóyè àbí ó ti yé nísìn
ohun ọ̀nà ní anybody ṣe ìsọ̀rọ̀ kan fún aláwọ̀ lódòlódò là á gbọ̀ gẹ̀dẹ̀ ẹgbẹ́ mi ẹni tí máa kọrin yẹn Bọ̀dá Gbénga ọ̀fẹ́ kọ́ tẹ̀lé òun èmi mo lọ gbọ́ Bọ̀dá Gbénga ṣé yóò jókòó lórí yín ni ẹjẹ́ ọmọ tẹ̀lé ẹ wá ní ìyájọ́ tó mọ bí èmi mo sọ pé Bọ̀dá Gbénga ẹ jẹ́ kẹ́mi ọmọ tẹ̀lé yín o Bọ̀dá Gbénga believe pé these people are very too much. ó sì gbádùn ẹ̀ gbádùn rẹ̀ kí ló lé soso. Gbénga là wá ìyẹn burú àfájà. tá lé soso kúrò lọ́dọ̀ ọ̀rẹ́ mi. ìwọ ọmọ ní mo máa jòkú gbẹ. soso náà lé ní. mo ní ìwọ ọmọ. ẹ ń pọ owó lẹ ń pa ẹ sọ bébí sára wà bàdàn á sọ fún mi pé ó gbé nǹkan ni o ó búyàn ni o ó gbà létí ni o ó gbọ́ ìyàwó ọ̀gá ni á sọ kò sí kankan bẹ́ẹ̀ kí ló ṣe fún ọ̀gá ẹ̀. tó ṣe fún ọ̀gá ẹ̀. soso. tí wọ́n ń tẹ̀lé Gbénga everybody lè tẹ̀lé yẹn sá. ẹ ti dáhùn o. mo wá sọ fún mo ní everybody lè ṣe ẹgbọ́n mi sẹ́mi pé ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ MC Murphy tó sọ̀rọ̀ kan tó ń sọ̀rọ̀ Gbénga Adébóyè tí ṣeun tó fẹ́ máa bá dá lóhùn ó sọ fún pé kò ní láti dá lóhùn because after 23 years. kí ló sọ ọkọ rẹ lẹ́yìn. ó lóun ló lè kó ní station. ok ó lóun ní wọ́n jẹ́ kan ó gbé kó ní station. ó ní Gbénga ló léwu. ó ní Gbénga ló léwu ó ní Gbénga ló ṣe. sọ̀rọ̀ ló sì le. tí mo fẹ́ wá sọ nìyẹn ṣé wàá rí gbogbo àwọn èèyàn tí wọ́n súnmọ́ Gbénga láyé ó ń ká gbọ́ sọ one thing or the other ni. kí ló lé soso. èmi ṣe rí ìwọ ọmọ ní mọ̀mọ́dọ̀kú gbẹ àgbàlagbà ní. ẹ gbọ́ ẹ máa tó lé wà náà ẹ sọ ṣé kí n sọ ni. èmi ò mọ ẹ mọ wá sọ pé ìwọ ọmọ ní mọ̀mọ́dọ̀kú gbẹ. èèyàn sọ pé ìwọ ọmọ ní ọgbọ ọgá ẹ létí ni o ó jí ọgá ẹ lówó ni o ó kó wá pò ni o ẹ sọ. ìkànnì tẹ̀sán náà ni sá. tó but sọ́sọ́ náà máa dá sétò yìí. no but sọ́sọ́ Ògìrìṣò Ọlọ́ngbọ́ is a friend of mine. But ṣe everybody ìgbà tó ń kálukú bá wù. wọ́n yẹ wọn ní Àjọkẹ́ Aṣẹ́wó Mẹ́kà sí. ọ̀rọ̀ tẹ́ bẹ́ẹ̀ ń sọ lálẹ́ yìí ó lágbára o. ẹ má bẹ́ lẹ́gbẹ̀ẹ́ ẹ ti fẹ́ máa ṣe ń tẹ́ ìmùlẹ̀ ní ìmùlẹ̀ Gbénga Adébóyè ní torí pé ọjọ́ tí Akeem ẹ̀gbọ́n mi kì í ṣàgbó ọjọ́ tí Akeem ẹ̀nìyàn tó fẹ́ ṣe kẹ́sẹ̀tì kan $1 èmi mo kówó lẹ̀ o mo ti wá kówó lẹ̀ gbẹ́ náà mo ní Àjọkẹ́ Aṣẹ́wó Mẹ́kà ilé mi ní ọwà so mo ti gbé mọ́tò lẹ̀ ẹ̀rìn gbà náà lọ ń kẹ́ mi. yóò sùn lé rẹ̀ bó lọ sẹ́ni máa dẹ́dà kúrò wò. ẹ mú sùúrù mo ti wá gbé mọ́tò lẹ̀ o pé Àjọkẹ́ Aṣẹ́wó ìbílẹ̀ mi ní ó so ẹ̀gbìnkúlẹ̀ wa ọ́fíìsì wa Gbénga ni Gbénga wa lọ sọ́ọ́ Àjọkẹ́ báyọ̀ o lè lọ bẹ́ o. ìjà aládé. àmọ́ mi. ẹ ṣe yẹn rè ẹ̀sọ́ nípa ọ̀rọ̀ bẹ́lẹ̀. sẹ́rí àǹtí Àjọkẹ́ mo láìkí wọn pọ̀ ṣùgbọ́n wọ́n wù mí gan láti kéke. o ti abọ́ lọ́wọ́ rẹ̀ pàkúté rẹ̀ ò lè. àlọ́ láti gbàgbé tí wọ́n ti bá sùn lé ìbùdó ìgbẹ́ mọ́tò rẹ̀. tó bá fẹ̀rẹ̀ jẹ́ àníbí àmọ́ sòótọ́ ọ̀rọ̀ ní. mo tí mo fẹ́ kí ẹ máa gbọ́ ní wípé tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ní wípé sọ̀rọ̀ tẹ̀ ń sọ fẹ́ mi léèrè ní ìsìn ẹjọ́ tó lọ ṣé ẹ ti di àǹtí Àjọkẹ́ rí. Àjọkẹ́. tó ń gbà tí wọ́n fẹ́ sí bẹ́ẹ̀ dì mọ́ lọ ilé wọn o. àjọjọ ṣètò àjọṣe gbẹ. ẹ̀fà àwọn méjèèjì pọ̀ ẹ̀fà àwọn méjèèjì pọ̀ àlẹ́fà méjèèjì pọ̀. sẹ́yìn tó ti kú ní pè wá. Gbénga Adébóyè ti kú Àjọkẹ́ wà láyé. mo lọ ẹ̀fà méjèèjì pọ̀. ẹ̀yin méjèèjì. kí n kàn sọ́njọ́ láti mo gbé mọ́tò lẹ́ pé ilé mi lẹ́sùn. Gbénga ẹ̀jẹ̀ ọ̀sùn wọn ní Máyọ̀gbọ́. ìwọlé tí òfin jó. Gbénga ní Máyọ̀gbọ́ ò lẹ́jọ́ ọ̀la. ẹ̀jẹ̀ kò bẹ̀. ilẹ̀ ẹ̀yìn àti Gbénga ẹjọ́ tẹ ẹ lọ́gbà Gbénga ṣe ń lọ ẹ̀ ó lágbára o èèyàn láti ṣáájú o tẹ̀ ṣe rí bóyá bíi gbẹ́rẹ́ kan méjì tàbí mú nǹkan láǹkan lọ ẹbú mú nǹkan. Adégbèga ẹ̀rọ gbogbo ibi tó gbé Gbénga lọ láyé lọ́jọ́ kí n mọ̀. kí ni tá à ń sọ kí lẹ̀ ń sọ. mo ti parí ọ̀rọ̀. irú mọ́ àwọn onímọ̀ àti gbogbo ibi tó mú Gbénga lọ láyé lọ́jọ́ kí n mọ̀ torí pé ó pé olóòjù lọ o. lọ́jọ́ orí. ó ní sínú ọ̀hún ló tún dẹ́rù. bẹ́ẹ̀ni. ó ní ṣùgbọ́n nígbà tí òun wá àsìkò tó ń fẹ́ kéwì náà ẹgbọ́n ẹ̀jẹ̀ ń parí ọ̀rọ̀ yìí. ó ní wọ́n sọ pé ń sì máa tẹ̀lé ọ sẹ́yìn ẹ̀jẹ̀ ọjọ́ kìnnà náà ẹ gbà fún un ni gbogbo bẹ́ẹ̀ sẹ́ ẹ gbà fún jọ náà lọ́hùn Gbénga ọ̀gbàgbé yín gbogbo ń tẹ́ wá jọ sí ń gbàgbé ibi tẹ́ ẹ mọ́ lọ ọdẹ mọ̀ ṣùgbọ́n mo mọ̀ pé ibi ẹgbẹ́ dé ibi ẹ̀sìn dé ọjọ́ kí n mọ̀. ǹjẹ́ ẹjọ́ lọ bẹ̀ kan rí dẹ́jọ́. ibi ẹjọ́ lọ náà ó mú un débẹ̀ ẹ̀sìn gbẹ́rẹ́ ó mú un débẹ̀ ṣùgbọ́n nígbà tí ẹ bá ń tọ́ àṣẹlẹ̀ nígbà tí bá Gbénga wa kú tẹ́ o sẹ́mi pé wàá yọ pé ta ni ó gbé kí ni yóò olóṣèlú ní ẹgbẹ́ táwa ní ta ni ó gbogbo tàǹsọ látàárọ̀ gbogbo ẹ̀ ń bọ̀ gbogbo ẹ̀ tẹ̀ ń gbádùn wa látàárọ̀ sẹ́rí ibi tẹ́ máa ti bẹ́lẹ́gbẹ́ òun
òótọ́ ọ̀rọ̀ gangan. Torí tẹ́lẹ̀ ẹjọ́ mọ̀ sára ń gbà bàbá Gbénga kú Dr. Tírí Àkànkẹ́ ẹ̀mọ̀ Tírí náà Àkànkẹ́ olókè obìnrin ọwọ́ ní gbogbo àwọn tí bàbá wòràwọ̀ ní Ògbómọ̀ṣọ́ gbogbo wọn fẹ́ sọ pé ta ni ó gbé o àwọn ojú wa ń tì mí gbà náà láti gbé gbogbo nǹkan wọn. Ṣẹ́bọ̀. Gbogbo nǹkan gbélé gbogbo nǹkan lé bàbá Gbénga ta ni ó gbé mo wá wò pé Dr. Tírí Àkànkẹ́ pé Máyọ̀wá tó wà láyé. Wọ́n ti kú tẹ́ẹ̀ pẹ̀pẹ́ gbogbo aṣọ́rù ẹ̀ bẹ̀rẹ̀ àtàwọn. ọmọ ẹgbẹ́jọ́ máa wọlé. Àjọ ń wọlé. Mo wá ní tí n bá fẹ́ gbé nǹkan yìí o tó gbogbo bàfẹ́ mi ni o gbogbo àwọn ẹ̀mọ́ gbọ́. Mo wá gbọ́ pé ẹ pé Gbénga wá tó bá fẹ́ kí n gbé kinní yìí kó wá sọ tó bá ti lè sọ báyìí pé Máyọ̀wá gbé o mo rò pé kò lè hun mi. Ẹ pè mí. Mo sọ pé kí wọ́n pe àwọn ní òpè yìí èmi ní kí wọ́n pe yìí ni. Àlọ́ àgbẹ̀. Èmi àmọ́ tó gbọ́ wọn kó dànù ní ọmọ bẹ́ẹ̀ ṣe gbé o. Ẹja kò bẹ̀ o. Tí a bá fẹ́ wọ kan ní Máyọ̀wá ẹ̀ máa ṣe ọmọ àdìkà máa jáde bóyè ni ẹnìkan bàdàn yìí lọ́sọ̀mọ́ ní òun rà dáadáa òun sọ̀kúsọ ni ọ. Máyọ̀wá tí mi mọ̀ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ Gbénga ti yan o. Onírárá o pé nítorí pé ó ti dá fún Gbénga ǹlẹ́ fi ń jẹ́ Máyọ̀wá. Nǹkan dá fún Gbénga ju pé Gbénga máa ń sọ wípé òun ló kìkì ni o Máyọ̀wá ló owó jù lọ. Tẹ́ẹ̀dẹ̀ á mọ̀ pé tí ọba ti wá sọ́dọ̀ yín. Tàdébóyè yẹn mò ń sọ o. Ẹ̀mọ̀gbọ́n mò ń bọ̀ tọ́ba ti wá sọ́dọ̀ yín ilé mi ni ó sùn. Bẹ́ẹ̀ni. Now nísìn ẹ wá pe Fẹ́mi Adébóyè ẹ pe Rónkẹ́ Adébóyè ẹ pe Ṣeun Adébóyè. Jùlí. Yes ẹ pe Jùlí ẹ pe Kọ́lá last born ẹ kàn ní who is Máyọ̀wá Adébóyè ṣe rí tábà pàjọ kọ̀ọ̀kọ̀ là á sọ. Torí ẹgbọ́n mi torí pé mo ti kí ẹ̀ ń pọ̀ rí mo ti sọ tiẹ̀ fún ẹ. Àwọn tí a ń dán sọ náà ni ẹni ọmọ àwọn tí wọ́n sọ nìyẹn kẹ́ ẹ sọ. Mo ti kí àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ń pọ̀ rí. Ìbàdàn lèmi náà ń pé. Lákòókò ṣé bẹ́ẹ̀ wá bá ń kó mọ́. Bẹ́ẹ̀ mi bí. Ṣé bẹ́ẹ̀ wá bá ń kó mọ́ lákòókò. Ẹjọ́ iná pìtì Máyọ̀wá Adébóyè iná pìtì àwọn ọ̀rẹ́ mi sì ń kọ́dún wọ́n tún kọ́dún gbogbo àwọn ìdílé Gbénga Adébóyè wọ́n dún bẹ́ẹ̀ àbí ò dún bẹ́ẹ̀. tó àṣeun ànínúra wa báyìí. àmì iná yára la o. bí ẹ bá ń gbọ́ wa ń lé tẹ̀ ń wò wá Máyọ̀wá Adébóyè. Ẹ̀sàgbárò Ògbójò. òun ni àjọ ń bára wa sọ̀rọ̀. ẹ kì mí déédéé Ẹ̀sàgbárò Ògbójò. kò tí ì yíyọ síbẹ̀. ẹlẹ́mọ̀ pé ta lélẹ̀ Máyọ̀wá ni àbúrò Gbénga Adébóyè òun lélẹ̀ tí mo bá wọn gẹ́gẹ́ bí tẹ̀gbọ́n-tàbúrò nígbà tọ́rẹ̀ wa bẹ̀rẹ̀ ní 1972. mo kí gbogbo èèyàn tẹ́ ti ń gbọ́ wa látàárọ̀ ẹ rí i pé a liar doesn't have memory. bá à ń ṣe ń wéwu wọn ẹ̀sẹ̀ wọn pé wọ́n hàn pàkà náà ni tí a bá ń sọ̀rọ̀ nípa ọtí kí lè sọ nípa Gbénga. ọtí Gbénga ìjẹun. kì í jẹun. kì í jẹun ìpẹ́rẹ́ tó tán wà nínú pé ṣé gbogbo àwọn tí wọ́n máa tẹ̀lé yẹn wọn ò lè sọ pé àwọn ebi ń pa wọn. sọ́ọ̀sì àlùjánu sínú ni. èmi ò mọ ibi ipa wọn ni wọ́n ìjẹun ọtí ni a máa mú èmi ò mọ bẹ́ẹ̀ ṣe ṣe. èmi máa jẹun. ẹ̀yin máa jẹ àwọn ìjẹun torí pé láàárọ̀ kùtùkùtù sinapu ni Àlàyé yóò fi bẹ̀rẹ̀ ìdíje yóò sì máa mú lọ náà nìyẹn kò wá síbi kankan tẹ́lẹ̀ rà Àlàyé níbẹ̀ mo fẹ́ jẹun ṣùgbọ́n gbogbo àwọn tá ń tẹ̀lé wọn gbogbo àtà àdàkọ sẹ́yìn yìí tí n bá ti wà ń bẹ̀ nínú wọn máa dùn torí pé mi ò sọ fún wa pé mo fẹ́ jẹun Àlàyé torí pé owó àpò mi ni wọ́n nà àbí ó ti. Gbénga sọ láhùn ni. wọn ò láhùn Àlàyé ò láhùn o. kí ló dé ṣe sọ bẹ́ẹ̀. yes Àlàyé ò láhùn o. ẹ̀sùn mẹ́rin bí lẹ́nu lọ. Gbénga Adébóyè láhùn sà. ìdí ni wípé tá a máa fẹ́ lọ sí radio station ohun tí ọ̀sẹ̀lẹ̀ rí ń ṣẹlẹ̀ láyé ìgbà Gbénga gbogbo àwọn graphic copy wọ́n ti dúró dé ìgbà Gbénga. wálé làwọn. gbogbo àwọn tí wọ́n ń ta kẹ́sẹ̀tì tí wọ́n ń ṣe fóòmù kẹ́ ń ṣe fíìmù yẹn wọ́n ti dúró dé tí wọ́n ti á gbowó tán ní Femina nínà o lẹ́kọ̀ọ́ FM wọ́n ti dúró tí wọ́n ti á gbowó tán. lọ́wọ́ ta ni. wọ́n fẹ́ gbowó lọ́wọ́ Gbénga ni. so ṣiṣẹ́ wọn ṣiṣẹ́ fún mi. wọn ò ṣiṣẹ́ lọ́wọ́ bẹ̀ torí ẹni ṣe ń ṣiṣẹ́ Gbénga bọ̀dá Gbénga sọ fún mi pé torí wọn ló ń ṣe ń ṣiṣẹ́. kò ṣiṣẹ́ nítorí ọmọ. ó ní torí wọn ló ń ṣe ṣiṣẹ́.
ẹ̀fílẹ̀ ọmọ wa mú. ó nítorí wọn ló ń ṣe ń ṣiṣẹ́ but ẹ kì í sọ experience kan fún sà. èmi gangan jọ kan wà tó yẹ pé kò sówó lọ́wọ́ mi mo wá ní pípọ́tì mo ní problem mbẹ́ Gbàgbénga wá ní ọdún náà Ṣayọ̀ ibi ìjọba wà mẹ́rin wọ́n máa gbọ́ ò Ṣayọ̀ wà lọ́dọ̀ wọn fẹ́ gbowó. àbúrò Gbénga. yes àbúrò. Gbàgbénga wá sọ fún mi ìgbà yẹn ní Access Bank sì wà ní ibi Ọ̀rẹ́gùn road yẹn wọ́n ti kọ chẹ́ẹ̀kì fún mi pé kí n lọ gbowó àṣírí láṣọ owó tó wà nù àkáǹtì wọn ni. àwọn anìkíra Festus Odúọlá kọ́ tẹ̀lé mi lọ sẹ́dọ̀ pé lè fẹ́ gba $1 lọ́nà àkáǹtì Gbénga Adébóyè. Festus ọmọ. no n ó pe Gbénga. láti báńkì. yes láti báńkì bẹ́ẹ̀ sì wá Gbénga náà Ṣayọ̀ sì wà ń bẹ̀ ó ní ìdí owó tẹ́sẹ̀ ń dùn àbúrò tẹ́sẹ̀ ń dùn yẹn. àyè máa ròyìn. now bẹ́ẹ̀ ni sẹ́ pé ó ní Gbàgbénga ní ọmọ yẹn ẹ fún lówó owó yẹn lówó kékeré kan Ṣayọ̀ sì ń bẹ Ṣayọ̀ lọ wá sọ fún mi pé nígbà tí mo kó ń bẹ tá a parí gbogbo nǹkan ó ní Gbàgbénga ó ní afẹ́rẹ́ yín gan o ó ní à ń kí fún báńkì manager yẹn ní o so ti yé ní ìsìn ìwọ ọmọ ní mo máa sọ lédè kúkúrú wọn kì í sáhùn. kì í sáhùn Gbénga ìsáhùn Gbénga ìsáhùn kò lówó lákàntì lọ́lọ́ ọ̀nà tán. ilé tí Gbénga kọ́ wọn lè sọ pé òun kọ́ nítorí kó lè gbé bẹ́ẹ̀ sóòtọ́ ni. another topic nìyẹn nígbà tí mo wà nìbàdàn èmi wọn lọ bá bàbá Gbénga mo ní bàbá Gbénga wáyé tẹ́ fi ní lọ kó sínú ilé yín onímọ̀ọ́yọ̀ ẹni tí ó bá gbé inú ilé ni ó kó síbẹ̀ sẹ́ẹ̀rí gbogbo WC gbogbo tí wọ́n ṣe ń bẹ́ Ìbàdàn ni mo ti ra lọ Ìbàdàn ni mo ti ra lọ mo ń sọ fún gbogbo ọmọ Nàìjíríà lónìí gbogbo àgbáyé lónìí. ó ṣe bí Jésù ni o. Ìbàdàn ni mo ti ra lọ nígbà tí mo rà débẹ̀ tán tí wọ́n lọ ṣe èmi ni mo rà síbẹ̀ nígbà tí wọ́n tún máa kú nígbà tí bàbá Gbénga kú tán wọ́n pàṣẹ àwọn nǹkan kan ń bẹ̀ kó tó di pé wọ́n ṣe ń sọ ẹ̀rọ sí di sẹ́ but fíbà ti ń tún ibẹ̀ yẹn ṣe ní ṣe graveyard bí wọ́n á ti ń ṣe ilé wọn á ṣe bẹ̀rẹ̀ gánà. wọ́n ní ọkọ ṣọ́ọ̀ṣì fún bàbá wọn tó kù. gbogbo ìdá mẹ́wàá bàbá Gbénga ṣọ́ọ̀ṣì ni a fi ń kọ́ lọ́dí o. gbogbo ìdá mẹ́wàá. gbogbo ìdá bàbá Gbénga ò lè mọ̀ sàn ìdá mẹ́wàá kankan ìdá mẹ́wàá wọn yẹn ṣọ́ọ̀ṣì la fi ń kọ́ sẹ́bẹ̀yìn náà wá ń gbà tí a fẹ́ sòkú bàbá ṣọ́ọ̀ṣì tẹ wá yẹn. ṣọ́ọ̀ṣì tọkọ nù. mo sọ fún ìgbésẹ̀ bẹ́ẹ̀ mọ̀ tá máa ń parọ́ fún ẹ sọ fún ẹ pé bí mo débẹ̀. Máyọ̀wá Adébóyè láti ń bá sọ̀rọ̀ látàárọ̀ kí lẹ fẹ́ sọ nípa kọ́ọ̀rẹ́ ọ̀pọ̀jù fún yàn ṣé wúwà ń bẹ̀ ni. bọ́ọ̀rẹ́ bá bọ̀ lápọ̀jù ikú ló ní ìtọ̀wáká orin Gbénga ni. bọ́ọ̀rẹ́ bá pọ̀ lápọ̀jù. ikú lèyàn wá ká. ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín. Yes sir. Tí n bá tún pè yín ṣe dùn dá mi. nígbà tá a ti parí ọ̀rọ̀ òṣèlú tá a ti wọlé ní ẹ̀sìn mo lọ ń gbọ́ bẹ́ẹ̀ pé mi ní 24 hours wọ́n tún máa wà ẹ máa wá bí tí mo sùn. èyí ti ṣe olówó lẹ́yìn náà àwa náà sì ń wọ àwa náà wojú Ọlọ́run. Alhaji babalẹjẹ ojú ọ̀wà ní pọmọláyé kọsọpọ̀ babaláyé kọsọpọ̀ ọdọwọ Ọlọ́run olùwàṣẹ babalẹjẹ o. olùwàṣẹ tó bí ẹsẹ ń gbọ́ látàárọ̀ náà nìyẹn ẹ̀yin lẹ béèrè pé Máyọ̀wá Adébóyè ẹ sáfẹ́ rí lórí ètò yìí àwọn náà láti gbé wọn. mo ti dé o. gbogbo béèrè tẹ bá ní láti béèrè lọ́wọ́ wọn tí mi ò béèrè nínú pàtẹ bá ń wò lágbàáyé ẹ máa text message síbẹ̀ ntẹ bá ló fẹ́ ká pè wọ́n fún náà àá pè wọ́n lẹ́yìn ètò Gbóyèga Lawal lórúkọ mi o Gbóyèga Lawal TV òun lẹ ń wò àlejò mi ní Máyọ̀wá Adébóyè àlè sọ̀rọ̀ Gbénga tán mo sọ fún wa ìhà tó bá kọ sẹ́nì kọ̀ọ̀kan ó yàtọ̀ síra wọn pátápátá ní agbára Ọlọ́run ní kẹpẹ́là òun làlejò mi lọ́sẹ̀ tó ń bọ̀ ẹ bá mi kí. obìnrin yẹn dáadáa sọ́sọ́rọ́ báyìí. ṣe bọ́ọ̀ lè ṣe máa pẹ̀lú Gbénga bọ́ọ̀ lè jẹ́ pẹ̀lú Gbénga wọ́n tún pẹ̀wé nu mo ní kẹsẹ̀ jẹ́ pẹ̀lú Gbénga Adébóyè. ní kẹpẹ́là sẹ́rí gbogbo àwọn yẹn òun kálukú onídàrúndàrú náà ni. ẹ wo owó ti pọ̀ ju. ẹ̀yin gẹ́gẹ́ bàbá Yorùbá. wo ni ó ń dàrú. ó ti yé mi ó yé ní kẹpẹ́là kẹ́ ẹ kàn sọ pé Máyọ̀wá sọ pé onídàrúndàrú. tí wọ́n máa bá wẹ́ bá ti wà mẹ́jà ní àìbá o. ìrọ̀ onídàrúndàrú ẹ̀wọ̀n fẹ́ náà ni lẹ́yìn bá fẹ́ àgbẹ̀dẹ bá fẹ́ fùfùfù báyìí ó súnmọ́ ẹnìkan ju ẹnìkan lọ ni. orí ìdí yìí o ṣe rẹ̀. sọ ní ti bá mi sábà ẹ̀ dira wa
mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wa dábẹ́ pè mí fóònù nọ́mbà mi máa lọ yóò máa bọ̀ ẹ bá mi sọ̀rọ̀ ẹ ṣé mo dúpẹ́ ayọ̀lẹ́ padà dọ̀sùn o àmín o ẹ̀dẹ̀ kú oríire oníbàjẹ́ o tá a wọlé o. thank you.